ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí gbogbo yín, mo kí yín nílé, mo kí yín lọ́nà. Ẹ kú ọjọ́ mẹ́ta, ṣàlàáfíà ni. Jẹ́ bá mi subscribe sórí YouTube channel Oma TV. Ẹ subscribe sórí TikTok mi, Oma TV náà ló ń jẹ́. Pẹ̀lú X mi ẹ jọ̀ọ́, mo need more subscription lórí ẹ̀. Ẹ bá mi subscribe. Ẹ̀yin náà rí pé nǹkan tá à ń bá bọ̀ nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, ilẹ̀ kóòtù ò ní dàrú. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká gbára wa níyànjú. Ẹ jẹ́ ká ra wa lóye. Ẹ jẹ́ mọ̀ nǹkan tó ń lọ kó tó di pé wọ́n kó wa ṣìnà tán. Ọ̀rọ̀ tí mo tún máa sọ lẹ́nìí, ọ̀rọ̀ tí mo ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ni, ọ̀rọ̀ tá a ti ń sọ tipẹ́tipẹ́ ni. Lórí ọ̀rọ̀ ìkóra ẹni sí inú ẹrú ẹ̀sìn. Lórí ọ̀rọ̀ ìkóra ẹni sínú ẹrú ẹ̀sìn tí a rí wípé ẹlòmíì ti rò wípé tí òun ò bá ti ṣe ẹ̀sìn kan, ilé ayé òun ò ní lọ síwájú. Tóun ò bá ti ṣẹ̀sìn kan, òun ò ní rí gbéga nínú ayé òun. Ó yẹ ká lára wa lóye, ká dé béèrè lọ́wọ́ ara wa pé ǹjẹ́ gbogbo àwọn tó wà nílé ayé lénìí, tán ṣoríire lénìí, tán lówó lọ́wọ́, ṣé gbogbo wọn ló ṣe ẹ̀sìn? Ǹjẹ́ lóòótọ́ ni ẹ̀sìn tiẹ̀ wà? Nǹkan tá à ń pè ní ẹ̀sìn. Pé ká kóra wa jọ ni o, ká bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó máa dá ìdá mẹ́wàá ni, tó bá ti ṣe kí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ìbéèrè ni mo fẹ́ fi yá wa lójú lénìí, ká tó tẹnumọ́ dáadáa. Gbogbo nǹkan tó bá ń jẹ́ ẹ̀sìn láyé, ọmọ ẹ̀dá Ádámọ̀, ọmọ ẹ̀dá ilé ayé ló dá kalẹ̀ láti fi ṣerú fún ara wọn. Ẹ já wo nǹkan tó ń lọ lágbàáyé lénìí, gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ka Bíbélì. Ǹjẹ́ nínú Bíbélì wọ́n náà ṣe yan new pope? Níbo ló wà nínú Bíbélì tán sọ wípé ìwọ tó o bá ti wá sílé ayé o, tó o bá ti bóbìnrin lo ìyàwó ẹ̀ máa gbé lọ sọ́run péré? Ṣé nígbà tí a bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀, ṣé nǹkan tẹ́ ń sọ fún wa ni pé Ọlọ́run tó lòun dá wa sílé ayé láti máa bí sí, láti máa rẹ̀ sí, ṣé òun náà ló tún sọ pé ókè kó wá sílé ayé kó má nípa nílé ayé pé ìyẹn ló máa jẹ́ kó lọ sọ́run ni? Kò yé mi. Todo máa dàbí pé tá a bá ń burú àwọn ìwà báyìí, á dàbí pé nǹkan tí ẹ sọ pé Yahweh sọ kò bára wọn mu, torí Yahweh ló ní ká wá sílé ayé kó ní kálukú máa bí sí, kó máa rẹ̀ sí. Mi ìdẹ̀rò pé nígbà Adam and Eve bẹ́ẹ̀ ṣe pàtẹ́yẹn fún wa, mi rò pé lẹ́ni tó ṣerú ẹ̀. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ti Jésù. Bóyá nǹkan tán sọ ni pé nígbà tí Jésù wá sílé ayé, àwọn náà fẹ́ follow ẹ̀. Ṣé iṣẹ́ tí Jésù wá ṣe náà làwọn pópù yẹn náà wá ṣe? Àbí bò? Ṣé rí àwa ẹ máa wo nǹkan tó ń lọ sìn? Ẹ rí pé gbogbo ẹ̀ base lórí àwọn aláwọ̀ funfun ni. Gbogbo nǹkan tí wọ́n fi ń control wa lágbàáyé lénìí, àwọn aláwọ̀ funfun ló base lórí. Torí àwọn là ń follow. Nǹkan tá bá ṣe ní Róòmù sìn, òun ló máa káàkiri gbogbo àwọn Catholic. Ẹnìyẹn náà tó máa sìn. Àwa èèyàn dúdú, wọ́n máa ń béèrè lọ́wọ́ wa, ṣé àwa ò rí ilé ayé wa ni? Elédùmarè tó dá wa ṣé kò fẹ́ràn wa ni? Nǹkan tẹ́ fi yé mi sìn ni wípé gbogbo nǹkan táwa dúdú wá sílé ayé o, Elédùmarè tó dá wa sílé ayé o, ó kàn dá wa láti wá jìyà ni. Ẹ̀yin ìyá mi àti bàbá mi kò rí bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé nǹkan táwa ò mọ̀dí làwa lọ ń wá káàkiri. Nǹkan tí ò kì í ṣe tiwa làwa ń wá káàkiri. Èmi máa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ bá ń gbọ́rọ̀ mi. Mò ń sọ mo tún sọ, ẹ̀yin ni pílà fámìlì yín. Ẹ̀yin ni kẹ́ ẹ jára mọ́ṣẹ́ láti gbé àwọn ọmọ yín débi ògo. Níbi tẹ́ ẹ bá lè sì wọ́n dé, làwọn ọmọ yín ti máa dìde. Tó o bá fẹ́ ṣerú ayé kú, tí ìwọ náà fẹ́ rí pé pásítọ̀ yẹn ń lọ sí ìlú òyìnbó, ìwọ ló ń bá múlé dání láti tú ṣọ́ọ̀ṣì ṣe for the past 15 years tó ti ń tú ṣọ́ọ̀ṣì ṣe, kò sí nǹkan kan tó rí nínú bẹ̀.
ọmọ ẹ náà ló ń bá wọn gbálẹ̀ ń bẹ̀. Eléyìí tó jẹ́ kó kẹ́ wá ọ̀nà bí àwọn ọmọ yín ṣe máa níláárí, bó ṣe máa nílọ síwájú, ìwọ àtọmọ ẹ lẹ́jọ́ ń ṣerú nínú church ní mọ́ṣáláṣí. Ọ̀nà dà táwọn ọmọ wa ò ṣe máa gérí. Ọ̀nà dà táwọn ọmọbìnrin wa ò fi ní máa ṣolóṣó kiri nígbà tó jẹ́ pé kò wọ́n bá wọn pèrò iṣẹ́ ṣíṣe. Èrò pé bó ṣe máa gbàdúrà, bó ṣe máa gbàwẹ̀, bó ṣe máa lọ sí church ni. Tá a bá wá sáwá sí ìlú òyìnbó, gbogbo irú nǹkan tá à ń ṣe Nàìjíríà àwa nílé ṣe mọ́, àwa bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Mo béèrè lọ́wọ́ wa, ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó ń lé wa ní Nàìjíríà yẹn kò ṣe lé wa dé ìlú òyìnbó débi pé téèyàn bá dé ìlú òyìnbó èèyàn bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, ó dẹ̀ ń gbádùn ilé ayé ẹ̀ lọ nìyẹn. Ẹ jẹ́ ká wa èèyàn dúdú, ẹ jẹ́ ká tara wa jí, ká bẹ̀rẹ̀ sí ń create iṣẹ́ fúnra wa, ká padà sí ayé àtijọ́ wa nígbà tán create iṣẹ́ fún wa. Mi ní ká má gba ọ̀làjú, ṣùgbọ́n àwọn ayé àtijọ́ oko ní o, ọ̀pẹ ní o, kókò ní o, kòkó ní o, gbogbo nǹkan tá à ń ṣe tó jẹ́ pé ilẹ̀ Yorùbá fi ń lọ síwájú ńgbà yẹn, ká padà sí. Káyé tanra wa jẹ mọ́. Gbogbo nǹkan tá à ń tẹ̀lé lénìí, tí gbogbo wa ń tẹ̀lé lénìí, tá à ń pè ní ẹ̀sìn, mú púpọ̀ nínú wa ò mọ ìdí ẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀ jókòó kó gbé Bíbélì gan kó kà fúnra rẹ̀. Wàá wá rí i pé ìtàn ẹnìkan náà kọ síbẹ̀. Ó dàbí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ni, kí ní ìyanu kan nínú ayé mi sìn, bóyá nǹkan kan ṣẹlẹ̀ kí n wá kọ ìtàn yẹn sílẹ̀ pé báyìí 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 ni mò ń ládùúró nígbà báyìí báyìí báyìí, kẹ́nìkan wá gbé sórí. Bẹ́ẹ̀ ni nǹkan táwọn mọ̀ ni pé ilé ayé táwọn yẹn gbé yẹn ó lè má bá ti tèmi mu. Torí tí ìpín bá wà lóòótọ́ tó ní kálukú yan ìpín ẹ̀, ìgbésí ayé tí Nóà gbé òun kọ́ lèmi ń gbé. Ìgbésí ayé tí Jacob gbé òun kọ́ lèmi ń gbé. Téèyàn bá dẹ̀ fẹ́ ṣoríire láyé, téèyàn bá lọ gbérù ìgbésí ayé ní ìgbésí ayé, onítọ̀hún ò lè rí ṣe. Òun ló fà á tí poverty tó fi pọ̀ ní Áfíríkà. Gbogbo àwọn tá ń kà tán wọn nínú Bíbélì àti nínú Kùránì, wọ́n ti lọ ìgbésí ayé tiwọn nìyẹn. Ìwọ ni kó o wá b'Elédùmarè sọ̀rọ̀ ńsìn, kó o wá gbé ìgbésí ayé ti tìyẹ gangan kó o lè rọ́nà lọ. Gbogbo àwọn tó lówó lénìí tí mo mọ̀, kò sí nínú wọn tí mo rí tó lọ ń kú sí church. Gbogbo àwọn tó ní láyé lénìí tí mo mọ̀, kò sí nínú wọn tó lọ ń kú sí church. Àwọn tí mo mọ̀ tó lówó tó lọ́lá tó ń jẹ́ pastor nínú anything tó bá jẹ́ religion, àwọn àfà, àwọn imam, àwọn pastor, àwọn náà máa ń lówó, àwọn yòókù máa ń tòṣì ni. Ẹ̀yin èèyàn mi, ẹja jára wa. Ẹ̀yin èèyàn òbí tẹ́ bá bímọ, mo bẹ̀ yín ni, mo rọ̀ yín ni. Ẹ jẹ́ káwọn ọmọ yín kàn lọ ilé-ìwé. Bọ́n ṣe ń lọ ilé-ìwé, ẹ jẹ́ káwọn ọmọ yín jáde kàn níṣẹ́ lọ́wọ́. Ẹ bá àwọn èèyàn tó lè ran ọmọ yín lọ́wọ́ sọ̀rọ̀. Ẹ fi gbé tó yára ọmọ yín ò bá dá ìgbé lọ hospital. Bọ̀ tó bá ti lọ ń tẹ̀lé pé ogun lé ẹ lójoojúmọ́, ogun rẹ ló máa lé ẹ pa o. Torí kò sẹ́ni tí ó tó gun ò lé. Oníkálukú ló ń sáré káàkiri sọ̀rọ̀ ilé ayé. Ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ ló mọ̀. Nǹkan tó dẹ̀ ti dáa jù ni pé kó jáde síta sí ọ̀rọ̀ ọmọ ẹ, kó wá iṣẹ́ tó máa ṣe. Má lọ máa ṣerú nínú church, kó lọ máa hallelujah, àbó lọ ń ra omi òróró àbí kankan tí ò ní mínì. Torí tí pastor ẹ bá sick, àgbà hospital lọ àbí kó lọ sí London. Bí àfáà ẹ bá sick, àfáà míì àtọ̀lé àwọn láwo lọ àbí kó lọ sí hospital. Wọ́n á bẹ̀yìn èèyàn wa ni. Ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé ìpìlẹ̀ nípìlẹ̀ wa. Tí ìpìlẹ̀ bá ti bàjẹ́, orí ẹ̀ ò dín nǹkan kan mọ́. Ẹ jẹ́ ká ronú bí èèyàn dúdú. Àwa lo ògo ilẹ̀ adúláwọ̀ ká tún ìlú wa ṣe, kí àwọn gan tó wà nílùú Amẹ́ríkà àbí ìlú England kán lè padà sílé, kọ́kọ́ wọn lè balẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kò sí nǹkan tó ń dálẹ̀ bí ìṣe ìjà. A jẹ́ kó kí ọmọ ìyá méjì má fẹ́ràn ara wọn, a jẹ́ kó ọmọ bàbá méjì kẹ̀yìn síra wọn. Ṣùgbọ́n tó bá fi rẹ̀ lọ́kàn balẹ̀, tó gbàdúrà sí Elédùmarè, tó ò dẹ̀ ṣe méní méjì pẹ̀lú ẹ̀, wà máa nílò síwájú. Ẹ subscribe sórí YouTube channel mi, sórí X mi, Oma TV. Tèmi tìrẹ, ó máa dá o. Thank you.